Ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ibi tá ti múròyìn wá alájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé bójútẹ̀ fún wòwá ojú náà ní fọ́ ètí tẹ̀ fi gbọ́wọ́ ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú aṣojú mọ́ máwòrán ṣáájú kí n tó máa mẹ́nuba kókó oníròyìn ẹ já kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ àti alátìlẹ́yìn wa lórí ìkànnì tá a wà yìí bẹ́ẹ̀ ṣe ń fi ìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa fún gbogbo ẹni tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa new subscribers gbogbo yín pátá òun là kí káàbọ̀ ẹni tẹ́ ẹ ti wà pẹ̀lú wa láti ọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúrótì ó kọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́ kókó oníròyìn rèé ẹ jẹ́ ká gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílò àdúrà gidigidi pẹ̀lú àtìlẹ́yìn rere gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Gombe Gòjé olóṣọ èyí di mímọ̀. Ẹ mà jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìwà ọ̀ràn dídà àti ìgbésùmọ̀mí ní ìpínlẹ̀ Èkìtì gómìnà Abíọ́dún ló rọ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe gbà wọ́n lálejò. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí ti gbẹ́sẹ̀ lé awọ ìnàkí tí òǹkà rẹ̀ jẹ́ 4,410 táwọn ènìyàn kan kó wọlé sí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí pọ̀nmọ́ tí wọ́n fẹ́ tà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ti tẹ ẹni tó jẹ́ olórí afurasí tó kópa níbi ìṣẹ̀lẹ̀ tán ti dáná sun arábìnrin kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ ti bá tẹ̀wọ̀n dé kan èyí tó tún fipá bá ènìyàn ní àṣepọ̀ ní ìpínlẹ̀ Ondo báyìí látàrí ìkọlù àwọn Fúlàní darandaran àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Delta tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ ọ̀hún tán kọ́ni pé kí àwọn Fúlàní náà kán kẹ́rù wọn kúrò ní agbègbè àwọn. Ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló mà ti tẹ aṣọ́lé kan èyí tó kó ohun ìjà olóró kiri lọ́nà tí ò tọ́ ní ìpínlẹ̀ náà. Nínú ìròyìn tó jọ eléyìí náà ni ọwọ́ ti bá àwọn jàǹdùkú ní agbègbè tí wọ́n pè ní Agwamata ìpínlẹ̀ Plateau. Ikú ti pa àwọn agbésùmọ̀mí mìíràn báyìí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rán wọn lọ sí àjò àrèmábọ̀ lẹ́yìn tí wọ́n ṣekú pa ènìyàn 7 nínú ikọ̀ Boko Haram àti ISWAP. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílò àdúrà wa ní gidigidi àti àtìlẹ́yìn wa gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Gombe òun ló fi ìròyìn náà tó fi léde. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Gombe sẹ́nitọ́ Muhammadu Danjuma Goje ó ní ó fi ìròyìn náà léde lásìkò tí ó ń gba àlejò àwọn ikọ̀ oníròyìn tán jẹ́ ti inú aṣojúṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbà wọ́n lálejò ní Àbújá níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi àmì ẹ̀yẹ tán ti fi dá gómìnà tẹ́lẹ̀ ọ̀hún tán ti fi dá lóyè níbi tí wọ́n ti ń ṣe ní àlàyé pẹ̀lú àjọṣepọ̀ àti àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC ti àárín gbùngbùn ìpínlẹ̀ Gombe ibẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ ọ̀hún Danjuma ló ti ṣe ní àlàyé pé sẹ́rí ìṣèjọba tó ń bẹ lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò so méjì tí wọ́n fẹ́ láti ọ̀dọ̀ ọmọlédè Nàìjíríà tó ju àdúrà àti àtìlẹ́yìn wa lọ ó ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ ààrẹ tó fẹ́ ṣe dáadáa fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní báyìí ní tí òun béèrè láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní kí a fi àdúrà ká fi ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu igbákejì rẹ̀ Kashim Shettima tó fi mọ́ Senate President Godwin Akpabio àti ẹni tó jẹ́ abẹnugan nílẹ̀gbìmọ̀ asòfin àpapọ̀ kékeré ní Àbújá ìyún Tajudeen Abbas tó fi mọ́ àwọn ikọ̀ tí wọ́n jọ ń ṣe ìjọba òun wípé ẹja ṣe àtìlẹ́yìn fún wọn torí pé àwọn ọ̀nà tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí ètò láti tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà òní yóò so èso rere tá a bá fi àdúrà àti àtìlẹ́yìn wa tá a jọ fọwọ́sowọ́pọ̀ tá a fi tì wọ́n lẹ́yìn ó ní ó dùn lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò tún ní ìtẹ̀síwájú ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ mà jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìwà ọ̀ràn dídà àti ìgbésùmọ̀mí ní ìpínlẹ̀ Èkìtì gómìnà Abíọ́dún ló rọ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí bẹ́ẹ̀.
ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbámijí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ké sí gbogbo ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ìpínlẹ̀ Èkìtì wípé kán ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà Oyèbámijí tó sọ èyí di mímọ̀ ní Adó Èkìtì lásìkò tó ń gba àlejò kọ̀mándà tuntun ti 32 Brigade ní Àkúrẹ́, èyún ọ̀gágun Justin Ifeanyi tó ṣe àbẹ̀wò sí ibẹ̀ ní Bíọ́dún Oyèbámijí gómìnà ìpínlẹ̀ Èkìtì ló ti ṣe ní àlàyé wípé pẹ̀lú àjọṣepọ̀ tó bá wà láàrin àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo níṣe ni wọn yóò bá wọn gbógun ti ìwà ọ̀ràn dídá àti ìgbésùmọ̀mí. Gómìnà Oyèbámijí ṣe ní àlàyé wípé ní ìpínlẹ̀ Èkìtì àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé kò sí ń bọ̀ lọ́tún ó ń bọ̀ lọ́sì torí pàlàáfíà ń jọba ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ṣùgbọ́n ojú ọ̀run bó ṣe lè wù kó funfun tó a kò ní ṣàìrí àwọn dúdú kọ̀ọ̀kan níbẹ̀, ètò jẹ́ wípé àwọn kan sì wà ní abẹ́nú tí wọ́n ń ṣe ìwà tí ò tọ́ àtẹ̀yí tí ò bófin mu nípa ìwà ọ̀ràn dídá àti ìgbésùmọ̀mí. Ó ní bí òun ṣe ń gba àlejò ẹni tó jẹ́ ọ̀gágun yìí Justin Ifeanyi inú òun dùn púpọ̀ láti lè sọ ẹ̀dùn ọkàn òun àti tí òun gbà lérò wípé kí àwọn ọmọ ogun ilẹ̀ yìí kàn jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti àwọn oníṣẹ́ láabi àti agbésùmọ̀mí tàbí ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkìtì. Ó ní tí wọ́n bá ń ṣe léyìí àlàáfíà yóò tún padà jọba ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yọ àti bó ṣe ju ti àtẹ̀yìnwá lọ ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkìtì nígbà tí ọ̀gágun Justin tó náà yóò máa fi ohùn léde ó sọ dímọ̀ wípé inú òun dùn láti ṣe àbẹ̀wò sí gómìnà Oyèbámijí ní ìpínlẹ̀ Èkìtì náà. Ó ní kì í ṣe wípé òun ṣẹ̀ṣẹ̀ mọ gómìnà òun, ṣùgbọ́n gómìnà ò tí ì dóhùn mọ̀, òun sì nílò láti wá yọjú sí gómìnà náà kí àwọn jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí bí ètò ààbò tó ṣe tẹ̀síwájú ní pẹrẹwu sí ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó náà. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí náà ti ṣe bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ lé awọ ìnàkí tí òǹkà rẹ̀ jẹ́ 4,410 ìtàwọn oníṣẹ́ láabi tán kó wọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí pọ̀nmọ́ tí wọ́n fẹ́ máa tà fún àwọn ènìyàn. The Federal Operation Unit Zone A ti Nigeria Customs Service ó ní wọ́n ti fi ohùn náà léde látẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ ọ̀hún Kọ́lá Ọládèjì ní Ìkẹjà tí ń ṣe ọ́fíìsì wọn tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó níbi tó ti ń sísọ lójú ọ̀rọ̀ àti àwọn ènìyàn oníṣẹ́ láabi fàyàwọ́ tí wọ́n fi páńpẹ́ òfin mú ní inú ọ̀sẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí, níbi tí Ọládèjì tó ti ṣe ní àlàyé wípé àwọn gba awọ ìnàkí tó jẹ́ 4,410 èyí tí owó rẹ̀ tó tó 4.235 billion lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi tí wọ́n kó wọlé látinú kọ̀ńténà kan. Ó tẹ̀síwájú wípé ìnàkí ọ̀hún ó ní awọ ìnàkí ọ̀hún ó ní ìwádìí àwọn ń ṣe àfihàn rẹ̀ wípé wọ́n pa àwọn ìnàkí náà ní ìpakúpa lọ́nà tí ò tọ́ ní orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tán ti ń kó bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó tún ṣe ní àlàyé wípé àwọn gba ọkọ̀ tó jẹ́ ayọ́kẹ́lẹ́ etí òǹkà rẹ̀ jẹ́ 21 èyí tí wọ́n kó wọlé lọ́nà tí ò tọ́ látọwọ́ àwọn fàyàwọ́ àti àpò ìrẹsì tó jẹ́ 1,301 tó jẹ́ wípé wọ́n gbé wọlé lọ́nà àìtọ́. Nígbà tí Kọ́lá Ọládèjì tó ń ṣe ní àlàyé wípé akitiyan ikọ̀ ẹ̀ṣọ́ aṣọ́bodè lédè Nàìjíríà kò mọ̀ ní mẹ́ẹ̀ láti lè dáàbò bo ìwọlé àti ìjáde àwọn ènìyàn ní pàtàkì jùlọ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi tó ń pè ní fàyàwọ́. Ó rọ̀ wọ́n wípé kí wọ́n jọ̀wọ́ gbogbo iṣẹ́ burúkú ọwọ́ wọn náà sílẹ̀ torí wípé àwọn kò ní fi ọwọ́ rẹ̀ mú ètò ààbò wíwọlé àti jíjáde ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní báyìí o àwọn ti ṣetán lọ́dún 2025 láti tẹ̀síwájú ìgbógun ti àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Òun ò bá sì rọ̀ wọ́n kí wọ́n fínúfíndọ̀ jọ̀wọ́ ara wọn sílẹ̀ kó tó di wípé wọ́n fi páńpẹ́ òfin wọ́n fi gbé àwọn oníṣẹ́ láabi fàyàwọ́ tí wọ́n ń kó ọjà ìlú àti ọjà tí ò bófin mu wọ orílẹ̀-èdè Nàìjíríà àti bá tó ṣe ń kó jáde náà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ló ti tẹ olórí afurasí ètò kópa níbi ìṣẹ̀lẹ̀ tán ti dáná sun arábìnrin kan ní ìpínlẹ̀ ọ̀hún.
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde ṣáájú níbi tí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra tí wọ́n ti ṣe ní àlàyé wípé àwọn fi páńpẹ́ òfin mú àwọn mẹ́rin kan níbi tá a ti rí obìnrin kan láàrin wọn ètí orúkọ rẹ̀ ń jẹ́ Chinyere Ekwenugo ẹni tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n jọ kópa nínú bí wọ́n ṣe dáná sun arábìnrin ẹni ọdún mẹ́rìnléní-àádọ́rin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alice Anene lórí ẹni tó ń jókòó sórí àga aláìlérin ènìyàn ètò pè ní wheelchair ní agbègbè tí wọ́n pè ní Abagana ìyún ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kínní ọdún 2025 níbi tán ti sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà ṣe bẹ́ẹ̀ dáná sun arábìnrin ọ̀hún mọ́ orí àga èyí tí ó wà náà báyìí o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra wọ́n ti fi ìròyìn náà léde wípé àwọn tó ti fi páńpẹ́ òfin gbé ọ̀daràn tó jẹ́ olórí ikọ̀ àwọn oníṣẹ́ láabi náà tó léwájú nínú ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Obinna Anene ẹni ọdún mẹ́tàléní-ọgbọ̀n ètò wá láti abúlé Amene Abagana ní ìpínlẹ̀ Anambra náà ìjọba ìbílẹ̀ Njikoka nígbà tí Tochukwu Nkega ti ń ṣe ní àlàyé wípé pẹ̀lú ìròyìn tí àwọn gbọ́ láti ọ̀dọ̀ àwọn olùgbé agbègbè náà nípa pé wọ́n ṣe dáná sun arábìnrin ọ̀hún táwọn sì sáré ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ burúkú èṣù gbomimu yìí ó ní àwọn fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn sì bá pósí tí wọ́n fẹ́ ju òkú arábìnrin tí wọ́n dáná sun náà táwọn fẹ́ jù sí nílé tó ti dárúkọ àwọn oníṣẹ́ láabi mẹ́rin tí wọ́n ti mú ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tá a ti rí Uzochukwu Okeke ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta Vide Anayo ẹni ọgọ́ta ọdún àti Nkena Anane tó fi mọ́ arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chinyere Ekwenugo yìí tí wọ́n sì sọ dímọ̀ wípé àlàyé Chinyere ni wípé ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ ó náà wà lára àwọn tí wọ́n jọ wu ìwà burúkú yìí ṣùgbọ́n tó ń ti ṣe bẹ́ẹ̀ bá ẹ̀sọ́ rẹ̀ sọ̀rọ̀ tó ti júbà ìhòòrò nígbà tí Tochukwu Nkega tó ní ìwádìí sì ń tẹ̀síwájú láti fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn tó kù tájọ ṣiṣẹ́ burúkú yìí nígbà tí ọwọ́ sì ti ba ẹni tó jẹ́ aléwájú wọn báyìí nínú ìṣẹ̀lẹ̀ ìdánásun arábìnrin ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Anambra náà. ọwọ́ mà ti ṣe bẹ́ẹ̀ tẹ̀wọ̀n dé kan èyí tó tún ṣe bẹ́ẹ̀ fi ipá bá àwọn obìnrin ní àṣepọ̀ ní ìpínlẹ̀ Ondo ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ayọ̀délé Ìjìnlákínró ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí pẹ̀lú bí ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo wọ́n ṣe kà mọ́ ara àwọn ènìyàn tí wọn kò dín ní mẹ́rìnléníogún tó ń jẹ́ ọ̀daràn ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo tí wọ́n fi páńpẹ́ òfin mú nígbà tí ẹni tí ó jẹ́ ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ ọ̀hún Ayọ̀délé tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó sọ dímọ̀ wípé ẹ wò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti lọ sí ẹ̀wọ̀n fún odidi ọdún mẹ́ta lórí ẹ̀sùn ìfipábániláṣepọ̀ èyí tí wọ́n fi kàn òun tí wọ́n sì ju òun sẹ́wọ̀n nínú ọdún 2021 èyí tí òun sì jáde ní ọdún tí a lò sẹ́yìn yìí nígbà tí ń ṣe ní àlàyé ó ní lóòótọ́ àti lódodo òun ti jingiri nínú ìwà ìfipábáni ní àṣepọ̀ ní gbogbo ìpínlẹ̀ Ondo ó ní ṣùgbọ́n n tó mọ̀ ní pé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní òun ti fipá bá ní àṣepọ̀ sẹ́ra àwọn obìnrin tó kù àjọ máa ń gbọ́ra wáyé ká tó ní ìbáṣepọ̀ láàrin ara wa ó ní òun máa ń gbé wọn lọ sí ilé ìtura tó ń yóò ra nǹkan ẹlẹ́rìndòdò àti oúnjẹ báwọn bá ṣe bẹ́ẹ̀ tán òun yóò tún fún wọn ní owó àwọn mẹ́ta ni mo lè sọ wípé mo fipá bá ní àṣepọ̀ tí wọ́n sì sọ di mímọ̀ wípé wọ́n ti padà fi páńpẹ́ òfin mú báyìí lẹ́ni tó ti wà ní gbàgà ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn nígbà tí àwọn àmọ̀tẹ́kùn náà ṣe ní àlàyé ní olúléeṣẹ́ wọn tí ń bẹ ní Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo ní ibi tí wọ́n ti sọ dímọ̀ wípé ọ̀daràn yìí nìkan kọ́ ni àwọn fi páńpẹ́ òfin mú àwọn mẹ́rìnléníogún míì wọ́n tún wà níbẹ̀ níbi tí wọ́n ti rí ajínigbé àwọn 419 àti àwọn Fúlàní darandaran tí wọ́n bà oko àwọn ènìyàn jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n sọ dímọ̀ pé lára àwọn ajínigbé tí ọwọ́ bà ó ní wọ́n fi orúkọ wọn léde níbi tá a ti rí Akpan Alimi àti Emmanuel ní agbègbè tápẹ̀ ní ìlú Àkúrẹ́ Èmùrè àti Ìpínmẹ̀ Ọ̀wọ̀ ó ní ọwọ́ ti bà àwọn ènìyàn
mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tó ní Fúlàní kan tó jẹ́ darandaran tó náà da ẹran wọnú oko olóko níbi tó ti tu ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tó fi fún ẹran rẹ̀ jẹ tó sì ba oko àwọn ènìyàn jẹ́ ètò dá wàhálà sílẹ̀ ní agbègbè náà nínú tí wọ́n ti fi orúkọ rẹ̀ léde Idris Umaru ó ní ọwọ́ bà ní ara àwọn ènìyàn tí wọ́n fi páńpẹ́ òfin mú tán jẹ́ ọ̀daràn tán da gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo láàmú. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ní àwọn ò ní tẹ̀tì láti máa ṣiṣẹ́ àwọn ibi iṣẹ́ kí àlàáfíà tó péye kó tún lè máa jọba lọ ní gbogbo ìpínlẹ̀ Ondo lápapọ̀. Látàrí ìkọlù àwọn Fúlàní darandaran, àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Delta tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn olùgbé agbègbè tán pé orúkọ rẹ̀ ní Egbo Kokori ìyún ní ìjọba ìbílẹ̀ àríwá Ugeli ní ìpínlẹ̀ Delta òní wọ́n mọ̀ túyàyà tán túyàyà níbi tá a ti rí ọ̀dọ́ àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbégi dínà ẹnu ọ̀nà àbáwọlé Police Area Command tí ń bẹ ní Ugeli gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àlàyé nígbà tí àwọn ènìyàn náà tán ṣe ìfẹ̀hónúhàn wọn sọ dímọ̀ wípé ìpànìyàn ìfipábániláṣepọ̀ àti ìwà ipá èyí tí àwọn Fúlàní darandaran tí wọ́n ń wù sí àwọn ó ti sú àwọn ó sì ti tó gẹ́ pẹ̀lú bá ṣe ń ba oko jẹ́ táwọn sì tẹ ẹrú kan tó lè wọ inú oko àwọn lọ ṣiṣẹ́ òòjọ́ wọn. Nínú àlàyé àwọn tán ṣáájú ìfi ẹ̀hónú ọ̀hún ibẹ̀ náà ti ṣe ní àlàyé wípé àwọn ẹni tí ó jẹ́ olórí àdúgbò ọ̀hún Albert Ogene Parobo ó ní ó fi ìròyìn náà tó fi léde lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ níbi tó ti ṣe ní àlàyé wípé láìpẹ́ yìí ó ní àwọn Fúlàní darandaran náà fi páńpẹ́ òfin gbé èèyàn kan tó jẹ́ olórí agbègbè àwọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Izi Okolo níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ kóra wọn jọ tó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn agbófinró kó tó di wípé wọ́n fi ẹni tó jẹ́ olórí àdúgbò náà wọ́n fi kalẹ̀. Ó ní láìpẹ́ ó ní àwọn náà kọ ìwé kan jáde sí iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn kò fẹ́ rí àwọn Fúlàní darandaran ní agbègbè àwọn mọ́ torí wípé wọ́n ba oríṣiríṣi ohun oko àwọn tó sì fipá bá àwọn tó jẹ́ obìnrin àwọn ní àjọṣepọ̀ èyí tí wọn ò lè lọ sí inú oko mọ́. Ó ní àwọn Fúlàní náà padà wá tó sì ń bẹ̀bẹ̀ wípé ẹ fún alásìkò díẹ̀ ká fi kó gàngàrà wa kúrò ní àdúgbò yín. Ó ní láìpẹ́ tí wọ́n lọ tán ó ní wọ́n tún kọ ìwé wípé àwọn ń ṣe bẹ́ẹ̀ ba oko àwọn ń ṣe bẹ́ẹ̀ dá pa àwọn màálù àwọn èyí táwọn kò sì mọ kankan níbẹ̀. Ó ní láti ìgbà yìí ó ní wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn nípa pé tábàrí ẹnikẹ́ni nínú oko wọn ò ṣekú pa bó bá ṣe obìnrin wọn ò fipá bá ní àjọṣepọ̀ tó sì ń tu ẹ̀gẹ́ àwọn àti oríṣiríṣi ohun ọ̀gbìn táwọn ti gbìn tán kó fún àwọn màálù wọn láti jẹ. Lẹ́yìn gbogbo àlàyé yìí àti ìfẹ̀hónúhàn èyí tó lámìlaka tán ṣe lánàá òde yìí níṣẹ́ ni tó jẹ́ area commander ti Ugeli ACP Adémọ́lá Adébáyọ̀ ló yan àwọn aṣojú tán ṣe ìfẹ̀hónú ọ̀hún lọ sí inú ìyẹ̀wù níbi tí wọ́n ti ṣe ìpàdé ìdákọ́kọ́ kan lásìkò tá a fi ń kóròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ lórí àbájáde ìpàdé tí wọ́n ṣe ọ̀hún láti lé àwọn Fúlàní darandaran náà kúrò ní gbogbo agbègbè àwọn ní ìpínlẹ̀ Delta. Ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló ti tẹ aṣọ́lé kan tó ń kó ohun ìjà olóró kiri lọ́nà tí ò tọ́ tí ò sì bá òfin mu. Operation Safe Haven Sector 3 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé John Bala ní abúlé tó pè ní Miango ìjọba ìbílẹ̀ Basa ní ìpínlẹ̀ Plateau lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó ń kó ohun ìjà olóró káàkiri lọ́nà àìtọ́ èyí tí ọwọ́ bá ní ọjọ́ Ajé Monday ní nǹkan bí dédé aago 9 kọjá ìṣẹ́jú 18 àwọn nǹkan tí wọ́n bá ní ara rẹ̀ tó fi jẹ́ kí wọ́n fura sí i ó ní ìbọn ọta ìbọn àkàkà ìmọye ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ owó tó tó 120,000. arákùnrin ọ̀hún tó pè ní John Bala ó ní ó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilé ìwé kan ètò pé orúkọ rẹ̀ ní Anna School of Accountancy lẹ́ni tí wọ́n sì sọ dímọ̀ wípé kò lè fi àfihàn bó ṣe ń kó ìbọn náà lábẹ́ òfin tí ò lè fi àwọn ìtàn ti fi sí gbàgà àtìmọ́lé báyìí. Irú ìròyìn tó tún jọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Plateau oníbọn ṣe fi páńpẹ́ òfin mú àwọn jàǹdùkú 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ètí wọ́n wá láti abúlé tí wọ́n pè ní Agwamata ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau. Ìbákan náà orúkọ àwọn afurasí méjèèjì òní Innocent Napan ẹni 20 ọdún àti Sepatistin Samuel ẹni 20 ọdún bákan náà lẹ́ni tí wọ́n ní wọ́n kó ohun ìjà olóró níbi tán ti kó ìbọn àti ọta ìbọn tán ti ká mọ́ra wọn lọ́wọ́ lásìkò tí wọ́n ṣe pàtírò ní ìpínlẹ̀ ọ̀hún.
ikú ti pa àwọn agbésùmọ̀mí mìíràn báyìí. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ láwọn méje ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí àjọ àrèmábọ̀ nínú ikọ̀ àwọn Boko Haram àti ISWAP tó ń da kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Borno láàmú. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ẹ̀ka ti Operation Andinkayi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibùba àwọn agbésùmọ̀mí ISWAP àti Boko Haram ní àwọn tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n wà ní abúlé tí wọ́n pè ní Guraba ìjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Borno ní ọjọ́ 4 oṣù kejì ọdún táwa yìí tí ń ṣe àná òde yìí ó ní wọ́n ṣe ìkọlù náà sí àwọn oníṣẹ́ láabi náà ní ibùba wọn níbi tán ti ní wọ́n dojú ìbọn kọra wọn tí ọwọ́ ẹnìkan sì ṣe bẹ́ẹ̀ tó dunra ju ẹnì kejì lọ tán fi ẹ̀yìn àwọn oníṣẹ́ láabi méje ọ̀tọ̀ọ̀tọ̀ tán ti fi ẹ̀yìn wọn janlẹ̀ nígbà tí wọ́n ní àwọn míì wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn pẹ̀lú oró ọta ìbọn tó ti wà ní ara wọn tán fi sáwọ inú igbó lọ. Ikọ̀ àwọn ọmọ ogun lẹ́yìn ní àwọn ò mà ní sùn láti máa gbógun ti àwọn oníṣẹ́ láabi àfìgbà tí gbogbo wọn bá tó jọ̀wọ́ ohun ìjà olóró ọwọ́ wọn sílẹ̀ tàbí táwọn rán wọn lọ sí àjọ àrèmábọ̀ torí pé túláàsì ní dandan fún àwọn láti lè jẹ́ kí àlàáfíà tó péye kó jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Borno àti orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú móhùnmáwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa òun náà ni Àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí. Ó kọ́ mi ò ní yí padà mo sì gbàládùra wípé àtèmi àtẹ̀yin ànígbùrò àbúrú síra wa. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.